tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. But bàbá tó wò ṣùṣù tó tọ́jú ọmọ tó ṣe làálàá lórí ọmọ, ó ti di dandan kírú bàbá náà jèrè ọmọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyá ló tọ́jú ọmọ ló ṣe làálàá lórí ọmọ, kó wá dájọ́ alẹ́ kọ́mọ náà wà ní láárí, bọ́n bá ṣe fúnrú bàbá bẹ́ẹ̀, ọ̀hún ni bàbá yẹn jẹ, ọ̀hún ló jẹ, nítorí pé ibi tí kò gbìn sí ló ti ń ká. Mo ń fi àkókò yìí rọ gbogbo àwa bàbá, ìka kò dọ́gba. Gbogbo ohunkóhun tí a bá ní, kí a jẹ́ kí ọmọ mọ̀ pé a fi tọ́jú ọ̀wọ́n. Kì í ṣe pé lọ́wọ́ tá a wà ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ bàbá ló wà, pàápàá ó tẹ̀ kọ́ mọ̀ àwọn bọ́ìsì wa ìdáyìí lọ́wọ́. Ọ̀ka ọ̀rọ̀ ìgbéyàwó kún nǹkan bàbàrà mọ́. Ọ̀rọ̀ ìgbéyàwó ti dàbí nǹkan kékeré. Ó lè rí bẹ́ẹ̀ nígbà tá a bá ṣe wà ní lọ́dọ̀, a ṣe wà lẹ́jọ́ 20 years, 30, 40. Ṣùgbọ́n tá a bá ti ń lé lọ́mọ 40 ọdún, ìyẹn 40 years old, 40 years old sókè, àti ń bọ́ sọ́sàn nìyẹn. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó yẹ kí nǹkan kan wà tá a máa tún tò, kí èèyàn tó lè gbádùn nǹkan ń pè ní ìgbésí ayé. Ìgbésí ayé tá a bá wà láàárọ̀, tá a wà lọ́sàn-án, kò sí nǹkan tá ò lè ṣe fúnra wa. Ọjọ́ alẹ́ gangan, òun ni ká máa tọrọ, kọjọ́ alẹ́ wa kó má ráre. Ọmọ tó tọ́jú, tó jẹ́ ìyá ẹ̀ ló tọ́jú ẹ̀, gbogbo ohunkóhun tí ìyá ẹ̀ bá sọ fún ọmọ yẹn nígbà tí ọmọ yẹn bá ní láárí, bàbá yẹn máa padà jẹ ìyá ẹ̀ lọ́jọ́ alẹ́. Bàbá tó náwó tí ò tọ́mọ, tó kọ́lé sí Lẹ́kì, tó kọ́lé sí Fíjìsì, tó ń fowó ṣafẹ́ kiri, tó ń jayé kiri, tó ń mutí kiri, kó rántí pé nígbà tó bá yá, ilé tó kọ́ yẹn á padà di house arrest fún. Ìdí ni pé bọ́lọ́run bá ti pèsè fún ọmọ tí ìyá nìkan gbọ́ bùkátà lórí ẹ̀, ọmọ ti lè mú ìyá ẹ̀ kó mú lọ sí ìlú òyìnbó, ọmọ ti lè mú ìyá ẹ̀ kó mú lọ sílẹ̀ aláwọ̀, kó mú lọ sí another country míì, ilẹ̀ aláwọ̀ funfun. Á wá kú bàbá yẹn àtọmọ ọ̀dọ̀ nílé. Ìgbà yẹn ni bàbá yẹn máa wá nídìí ọmọ. A mọ̀ pé ọmọ náà ò lè bá bàbá gbé títí láéláé o, ṣùgbọ́n ọmọ máa ṣàbẹ̀wò. Kò sí bí èèyàn ṣe máa gbọ́mọ ọ̀dọ̀ tó bá dọjọ́ alẹ́ tó lè dàbí kí ìyá. A kí gbogbo ẹ̀yin tí ẹ wà káàkiri gbogbo àgbáyé. Ilé bàbá wa Agbákin-Báṣọ̀run tilẹ̀ Yorùbá káfàtà làwà ní tilé tókò. Ilé wọn náà làwà báyìí torí pé ní à ń ṣe àyájọ́ bàbá lágbàáyé, láti lè gbọ́ méjì tàbí mẹ́ta lẹ́nu wọn ní pé kí ni ojúṣe bàbá sí ọmọ. Ẹ rà sà, ẹ kú dédé àsìkò yìí. Ẹ káàbọ̀. Bàbá wà ní ọ̀dọ̀ yín báyìí torí pé ní à ń ṣe àyájọ́ bàbá lágbàáyé. Kí ni ojúṣe bàbá sí ọmọ kakọ́ wọn láti bẹ̀? Mo kí gbogbo aráalé lápapọ̀ ní gbogbo ibikíbi tí ẹ bá náà.